Africa Content TV. Mo tún ti gbé ìdílé ooo, ọba lọ́la kí á ló máa lò ń kọrin. Torí kíkíkí ọ̀sà o, kíkíkí ọ̀sà ni mo borin jọ. Orí ìmọ̀ tí ò lè tí tẹ bá gbọ́ mi yẹ̀rí pé ohun yẹn ò ta sí. Sẹ́rọ̀ wọn tó ní níwọ̀n tí wọ́n fẹ́ràn ṣàyí kíkà, àwọn tó gbére fún mi wọ́n máa pé ti tèmi yàtọ̀. Wọ́n lẹ́yìn tí ó máa lóde tó ṣe tàbí ṣùgbọ́n, Òṣùpá tó ní mí nínú olórin àgbà ni. Ọmọ Barisa nínú olórin ìpàdé, ọmọ Másùmí nínú olórin kàyéfì ni. Àní kíkíkí ọ̀sà o, bàbá mi kíkíkí ọ̀sà ni mo forí jọ. Orin máa tí ò lè tí fẹ́ bá kọ́ mi yẹ̀rí pé ohun yẹn ò ta sí. Sọ́dọ̀ àwọn tó ní níwọ̀n tí wọ́n fẹ́ràn ṣàyí nìyàn, àwọn ẹgbẹ́ fẹ́mi wọ́n máa pẹ́ ti tèmi yàtọ̀. Wọ́n lẹ́yìn tí ó máa lóde tó ṣe tàbí ṣùgbọ́n, Òṣùpá tó ní mí nínú olórin àgbà ni. Ọmọ Barisa nínú olórin ìpàdé, ọmọ Másùmí ni mo jẹ́ ẹ̀ka èéfì ni. Lọ́jọ́ nínú olórin kan ló máa àwọ̀rin. Adébá nínú olórin ọmọba. Gbogbo ṣẹlẹ̀ wà láwa máa ń bá lọ́yọ̀. Àwọn tẹ̀síwájú nínú mímọ́ orin ni abẹ̀rẹ̀ máa padà bẹ̀sẹ̀ níwà orin ni. Ibi olórin yà ló máa àwọ̀rin. Adébá nínú olórin ọmọ. Gbogbo ṣẹlẹ̀ wà láwa máa ń bá lọ́yọ̀. Àtẹ̀síwájú nínú mímọ́ orin ni abẹ̀rẹ̀ máa padà bẹ̀sẹ̀ níwà orin ni. Adébá nínú olórin ọmọba. Gbogbo bá ṣẹlẹ̀ wà láwa máa ń bá lọ́yọ̀. Àwọn àbẹ̀tẹ̀ síwájú nínú mímọ́ orin sí abẹ́rẹ́ ìjẹ́ máa padà tẹ̀sẹ̀ ìdíwà orin. Ìdílé olórin yà ló máa àbọ̀rin. Adébá nínú olórin ọmọba. Gbogbo